Ẹ kú dédé wò ní gbogbo ibi tí ẹ ti ń wò mí nílé lóko lódò káàkiri àgbáńlá ayé. Mo kí yín káàbọ̀ sí ìkànnì Àtẹnuwíjọ́ TV níbi tí a ti ń yànnàná nípa ètò tí a ń pè ní àlàáfíà làgbà. Àlàáfíà làgbà ní ètò tó ń sọ nípa bí àwọn baba ńlá wa bí wọ́n ṣe ń lo ewé àti egbò láti fi ṣe ìwòsàn ara wọn nígbà tí àìsàn tàbí àìlera tó bá yọjú sí àgọ́ ara wọn. Ètò tí a ń pè yìí tí a pè ní àlàáfíà làgbà yìí kò ní í ṣe pẹ̀lú ẹ̀sìn tàbí ẹ̀yà kankan. Àlàáfíà làgbà ó ní ètò tí ó jẹ́ pé ọmọdé, àgbàlagbà, ọkùnrin àti obìnrin wọ́n lè wò ó tí wọ́n jẹ àǹfààní lára ẹ̀ nípa lílo ewé àti egbò fi ṣe ìtọ́jú ara wọn. Àlùfáà lè wò ó, babaláwo lè wò ó, ọkùnrin, obìnrin, kò sẹ́ni tí kò lè wo àlàáfíà làgbà. Ètò yìí kò ná wa ní owó kankan bí kò sí wípé kẹ́kàn bá wa subscribe sórí ẹ̀ kí ẹ sì máa bá wa share rẹ̀ kí ẹ máa wa like ẹ̀, ẹnu nǹkan tó máa ná wa nìyẹn. Bù fún mi, bù fún ọlọ́pọ̀ ló ń ké lódò. Ẹ̀yin ó jẹ àǹfààní wa nípa lílo ewé àti egbò, nípa jíjẹ àǹfààní ṣíṣe ìwòsàn ara wa fúnra wa. Àwa ó sì máa jẹ àǹfààní nípa pé kí ẹ bá wa share kí ẹ sì bá wa pín fún àwọn èèyàn káàkiri. Orúkọ mi ò yàtọ̀, Adémọ́lá Adéyínká Àtẹnuwíjọ́. Ó dìgbà.